Al-Wazir AkewugbaGold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Tí mo bá wo ìyá ayé lọ́kàn rìn kéṣe Islam níbi 1300 years ago ká kọ̀mpíà rẹ̀ sí Islam tèmi. Ẹni tó bá ní làákàyè omijé ó bọ̀ lójú ẹ̀. Ya qaumana ma kadanu maru bil muslimin. Ya qaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Báwo lọ́lọ́run ṣe ní ká ṣe. Ya qaumana La ilaha illallah. Ya qaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Islam láyé ìjọun nígbà tó bẹ̀rẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lè wá nǹkan mẹ́ta tì nínú ọ̀rọ̀ wọn. Wulidal Islam mal haya. Wọ́n bí Islam ìbejì ni wọ́n bí Islam níjọ́ tó dáyé. Ìtìjú òní ìkejì òní táyé káyìn tó bá Islam wáyé. Ànábì ní idha lam tastahi fasna ma shi'ta. Tó bá ti ní tìjú máa ṣe tó bá ti wù ọ́. Àkọ́kọ́ ń tẹ́ bà lára àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti ìpìlẹ̀ wá òun ní ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì òun ní tìjú. Ẹlẹ́ẹ̀kẹta òun ní thaqafa ọ̀làjú. Wọ́n hùwà ọ̀làjú náà fi gbẹ́sìn kalẹ̀. Ibo làwa wá bá Islam dé tẹ́ Islam wá dẹ̀sìn tọ́ọ̀gì tí Islam dẹ̀sìn ọ̀yájú tí Islam dẹ̀sìn nílẹ̀ Yorùbá táwọn ọ̀dọ́ ò ní respect fẹ́ nìkan mọ́. Ṣé bá ṣe Islam ní tá a fi bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ya qaumana ma kadanu maru bil muslimin. Ma kadanu maru bil muslimin. Ọmọ tá a bá bí tí bàbá ẹ̀ tá a wá rí nínú ìtàn ọmọ tí ń pera ẹ̀ lọ́kùnrin tí ń pera ẹ̀ ní matured mind. Àmọ́ àwọn tó bí kọjá ó gbìyànjú kò bá wọn kọ́mọ tí ń pera ẹ̀ lọ́kùnrin o. Nítorí pé kíni kọ́mọ ó ṣe ju bàbá ẹ̀ lọ nínú dáadáa ni láfi pèlè èèyàn. Ànábì wa Sulaiman alayhi salam òun ló wo wájú ló wẹ̀yìn. Bàbá tó bí Sulaiman Ànábì Dawud Ọlọ́run fún lágbára lórí àwọn àlìjànú. Akọ̀máǹdì àwọn àlìjànú wa wọnú òkun lọ. Akọ̀máǹdì àwọn àlìjànú wa lọ sókè sánmà. Òun ló kọ́kọ́ wá dáámọ̀ndì jáde. Àwọn àlìjànú ní wá dáámọ̀ndì jáde nísàlẹ̀ òkun. La fi mọ̀ pé dáámọ̀ndì ń bẹ. Ọlá yìí pọ̀ fún Ànábì Dáúdà. Bọ́lá yẹn ṣe wá pọ̀ tó. Ó wá bí Sulaimana. Ọlá Sulaimana wá ju ti bàbá ẹ̀ lọ. Ẹ̀sìn ti Sulaimana ju ti bàbá ẹ̀ lọ. Ìbẹ̀rù Ọlọ́run Sulaimana ju ti bàbá ẹ̀ lọ. Ó wá ń bọ̀ níjọ́ kan. Ó ń rìnrìn àjò bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun. Wọ́n wà lórí ẹṣin kútúpà. Ló bá gbọ́ láti rìn bíi kìlómítà 3. Ló bá gbọ́ tí kòkòrò àwúrèbe. Kí ni wọ́n ń pè ní kòkòrò àwúrèbe? Ants, ant, ants, kòkòrò àwúrèbe. Tambolo ló wá gbọ́ tí ń sọ̀rọ̀. Àwọn tambolo yẹn wọ́n fẹ́ wọ́ cross ọ̀nà. Ní tambolo yẹn wá ń sọ fún wa pé 3 kilometers away Sulaimana ń bọ̀. Yudkhulu masakinakum la ya'tumannakum Sulaimana wa junuduhu wa hum la yas'urun. Ẹ sá wọnú oyin lọ. Ẹ má jẹ́ kí Sulaimana àtàwọn ọmọ ogun rẹ̀ ọkàn yín mọ́ bí wọ́n á tẹ̀yìn pátán yín mọ́ páwọn tẹ̀ kankan. Fatabassama dahikan. Sulaimana bá kú sẹ́yìn. Ọ̀rẹ́ ni ó mi ní pé àṣẹ mo ju bàbá mi lọ́nu ọ̀la yìí. Bọ́lọ̀ ń ṣe ṣàánú bàbá mi tó kò ṣàánú bàbá mi débi kí bàbá mi máa gbóhùn ẹyẹ, kó máa gbóhùn ẹran, kó máa gbóhùn igi oko, kó máa gbóhùn atẹ́gùn. Bàbá mi ò gbọ́, ìwọ Ọlọ́run sì ṣàánú mi.
ìbẹ̀rù rí Ọlọ́run lára mi ó jù ti bàbá mi lọ ẹ̀sìn Ọlọ́run lára mi ó jù ti bàbá mi lọ mímọ̀ Ọlọ́run lára mi ó jù ti bàbá mi lọ ìwọ Ọlọ́run wá san mí lẹ́san pé kí oore àṣeyọrí ayé náà kó jù ti bàbá mi lọ ìgbà yẹn ló tó wá tó dúpẹ́ ló wá ní Rabbi awza'ni ani ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya ana bala salihan وادخلني برحمتك في عبادك الصالحين. ó ní Ọlọ́run Rabbi awzini ọwọ́ ẹ̀kọ́ mi ní àṣejúpẹ́ orí an ashkura ni'mataka allati an'amta alayya. bàbá mi dá ẹ̀sìn mọ̀ mo dá mọ̀ ju bàbá mi lọ wa bàbá mi ala lájú mo lájú ju bàbá mi lọ ó ṣe mí lóore ó ṣe bàbá mi lóore wá kọ́ mi ní wàáre kí wàáre mi ó tún lè pọ̀ ju ti bàbá mi lọ. وادخلني برحمتك في عبادك الصالحين. إن الفتى من يقول أنا ذا وليس الفتى من يقول كان أبي. إن الفتى ما يقول كان ذا أنا ذا وليس الفتى ما يقول كان أبي. إن الفتى ẹni tá ń pè lẹ́nìyàn gidi. إن الفتى lẹ́ni tó lè sọ pé bàbá mi sí náà bàbá mi níwà bàbá mi kó yàn mọ́ra bàbá mi kó ẹ̀sìn jọ amẹ́gbà tẹ̀mí tún dé máìlì kan ni bàbá mi fi kó ẹ̀sìn jọ èmi kó ẹ̀sìn tèmi jọ ó kọjá 60 kilometers ìyẹn lọ́mọ gidi kì í sọmọ tí ń sọ̀tàn pé bàbá mi kó yàn jọ nígbà tí wọ́n ń bẹ láyé mùsùlùmí tí ń bẹ láyé wọ 60 million nísìnyí mùsùlùmí tí ń bẹ láyé ò tó 30 million mọ́ kò rí fàárí ṣe kọ́mọ á sọ pé àmọ́ wọn bá wa tá a kù mùsùlùmí gidi ni wá ta ló sọ fún ọ pé mùsùlùmí. إن الفتى ما يقول أنا ذا ليس الفتى ما يقول كان أبي ليس الفتى ما يقول كان أبي. oríṣiríṣi dynasty oríṣiríṣi empires ló ti wá lẹ́yìn ìgbà Nábì lọ tán wọ́n bá wọn kírísítẹ́nì gbáyé wọ́n bá wọn ẹlẹ́bọ gbáyé wọ́n dẹ̀ lora wọn pẹ̀lú ìfẹ́ láti achieve. méje tó popular jù nínú àwọn dynasty empire méje èyí tó jẹ́ tóbìnrin bẹ̀ ẹ̀yọ̀kan ni nínú dynasty Islam tó ń lọ sí bíi 14 méje ló popular jù mẹ́ táwọn yẹn wọ́n lo al-Islamu dínú wa dáwòlà wọ́n fi ẹ̀sìn wọ́n fi kó ọlá jọ government wọ́n fi ẹ̀sìn fọ́ọ̀mù government kì í wá ṣe government tí ń fara ní ẹni tí kì í ṣe mùsùlùmí wọ́n lo àwọn kírísítẹ́nì bẹ̀ ẹlẹ́bọ bẹ̀ mùsùlùmí bẹ̀ wọ́n jọ cooperate láti uplift ìlú wọn sókè wọ́n wá gbé ẹ̀sìn sókè rẹ̀ méje ló popular àkọ́kọ́ ètò kọ́kọ́ wáyé lẹ́yìn ìgbà Nábì lọ tán ìyẹn wáyé ní 224 lẹ́yìn ìgbà Nábì jáde 224 years lẹ́yìn ìgbà Nábì kúrò láyé ńlọ ṣẹlẹ̀ ìyẹn ni àwọn zanzani lákọ́kọ́ wọ́n ṣèjọba ẹ̀sìn tó fi wọ 636 lẹ́yìn rẹ̀ àwọn Byzantine dé àwọn ará Persia tí Kùránì sàsọtẹ́lẹ̀ nípa àwọn pé gulbatu Rúmù fi adnal ard nípa wọn empire Islam wá padà dìde láàrin àwọn Byzantine ní 330 ọdún 330 years lẹ́yìn ìgbà tá Nábì lọ sí 453 years ẹlẹ́ẹ̀kẹta àwọn Bani Umayya dé àwọn Bani Umayya ńlá wọn dé empire tí wọ́n kó jọ 661 to 750 years lẹ́yìn ikú Ànábì ńlọ́wọ́ kan waqtu tàbí al-Islami golden age of Islam ńlọ́wọ́ dé èyí tó ta sánsán jù èyí tó buhaya jù èyí tó gbalẹ̀ jù là ń pè ní Abbasid era Dawlatu Abbasi òun náà dé ní 750 years lẹ́yìn ìgbà Nábì ti jáde láyé wọ́n lò ìjọba yẹn di 1258 years àwọn náà ò tí kúrò ń bẹ̀ ìjọba Andalusi dé ní Iberian Peninsula
tó wà lẹ́gbẹ̀ẹ́ Spain dòní àárọ̀ yìí àwọn náà gbé ìjọba ọ̀làjú kalẹ̀ ní Spain ní Iberian Peninsula àwọn Andalusi wọ́n ṣèjọba tiwọn ní 711 tó fi di 1492 number 6 àwọn Samanidu wọ́n ṣèjọba tiwọn ní 819 tó fi wọ 1005 years kó tó wá kan àwọn Sàlìjúkù ṣèjọba tiwọn nílẹ̀ Iran ní 1040 wọ 1116 kó tó wá kan àwọn Almorafidu yẹn ó wà nínú ìtàn tẹ́ẹ̀mà káàkiri àwọn náà ṣèjọba ẹ̀sìn Islam wọ́n dá sílẹ̀ ní 1147 lẹ́yìn ìgbà Nábì jáde láyé kó tó wá kan àwọn Ottoman of Turkey àwọn ni wọ́n fi Islam rinlẹ̀ ní Turkey àwọn ni wọ́n gbé Islam wọ Europe àwọn ni wọ́n control London mọ́ gbogbo Europe láti Turkey pẹ̀lú Islam àwọn ni wọ́n fún wa ní symbol Islam àwọn Ottoman ní Turkey àwọn ni wọ́n ní àmì Islam tá ń lò tó ní àárọ̀ yìí Ànábì ọmọ kankan nípa rẹ̀ ká fẹ́ sàmì Islam ká mú oṣù ìlétésù àti ìràwọ̀ ká fi wá sọ pé symbol Islam ní Salman Sulaiman Al-Ayubi Salahuddin Al-Ayubi òun ló lálàá lórí pé ìlétésù crescent ó hàn lókè sánmọ̀ láti bẹ̀rẹ̀ ayé dópin ayé lọ́wọ́ ají lóní yes Islam ó kárí ayé níta fún sàmì Islam ó ní ìlétésù ta ló sọ wípé ìràwọ̀ àti ìlétésù òrìṣà kan ní tànàbí ń bọ̀ níbo lẹ ti rí over 1000 years lẹ́yìn ìgbà Nábì lọ tán ní a tó mú dé ẹ̀wọ̀ àṣeyọrí táwọn kan gbé dé ẹ fẹ́ sáyé ẹ fẹ́ ṣe dúníyàn ẹ ń pè wá láàrin dín ẹ ń pa àwọn bàbá lẹ́lẹ́bọ̀ ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹsì máa ṣe lọ ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹsì máa ṣe lọ ẹ fẹ́ sáyé ẹ fẹ́ ṣe dúníyàn ẹ pè wá láàrin dín ẹ pa àwọn bàbá lẹ́lẹ́bọ̀ ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹsì máa ṣe lọ. Wọ́n tún dàbí ìyá Islamic golden age of Islam báwo ló ṣe bẹ̀rẹ̀ wọ́n kóra wọn jọ pẹ̀lú orúkọ Islam àwọn ìjọ Àbàsí àwọn ni wọ́n dá sílẹ̀ nílẹ̀ Baghdad wọ́n kọ́kọ́ ẹgbẹ́ Damascus ní àkọ́kọ́ fi capital sí kan tó wá mú fẹ́ lọ sí Baghdad tòní Baghdad yẹn ní àti fìjọba lélẹ̀ wọ́n wá wò pé a fẹ́ great ẹ̀yin tẹ̀ ń bẹ ní Nàìjíríà ṣe lérò pé lè ga pẹ̀lú ìjà ẹ̀sìn ni you are going nowhere. Progress ò lè wá in the midst of crisis kò possible. Àwọn Christian ni wọ́n lọ sí pilgrimage wọn tí wọ́n lọ ní December ṣe gbọ́ kí wọ́n dé Jerusalem ṣe gbọ́ kí wọ́n dé Israel Rome ni wọ́n yà lọ́wọ́ ní dé Israel torógun ti wà ń bẹ̀. Ibi tí àlàáfíà bá wà lẹ̀sìn tí ń jọba wọn tó bẹ́ẹ̀ kan débùjẹ ẹran Jésù báyìí nítorí pé ogun wà níbẹ̀. Ẹ̀yin tẹ́ ń dá wàhálà alẹ̀ nínú ẹ̀sìn ẹ wá wo àwọn bàbá tí wọ́n bí yín 1000 years ago ẹ wá wo ọ̀làjú tiwọn kẹ wá wo ọ̀làjú tọ́ọ̀gì tẹ́yìn fi ń kọ̀ntrẹ́sì. Ya qaumana ma kadhanu marubil muslimi ma kadhanu marubil muslimi. Ya qaumana ẹ̀yin ènìyàn mi. Ya qaumana ẹ̀yin oníwàhálà nú ẹ̀sìn mo pè yín o. ẹ̀yin àdàlẹ́rú dọ̀nà wípé ẹ̀sìn mo pè yín. Máa kàdánù marubili muslimi máa kàdánù marubili muslimi. Bọ́lá ń ṣe pa wá láṣẹ pé ká tírìtì mùsùlùmí kọ́lẹ̀ ń tírìtì wọn yìí. Ẹ wo báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀. Ìjọba Àbàsí bẹ̀rẹ̀ ìjọba lẹ́yìn ìgbà tí àìmọye dynasty ti kọjá lọ. Wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ Baghdad. Wọ́n wá ní báwo la ti fẹ́ ṣe. Wọ́n pe àwọn ẹlẹ́sìn Christianity tí wọ́n ń bẹ nílùú. Wọ́n pe àwọn olórìṣà tó ń bẹ nílùú. A fẹ́ dá ìjọba ọ̀làjú sílẹ̀. Mímọ̀ tí bá ń bẹ lọ́wọ́ gbogbo yẹn máa dájọ́. A fẹ́ kí bíbá yóò di center of learning. A fẹ́ kí ìlú yóò di ibi tí gbogbo ayọ̀ rẹ̀ come with. Christian dá ti ẹjọ́, ẹlẹ́bọ dá ti ẹjọ́, Mùsùlùmí dá ti ẹjọ́. Wọ́n wá lọ kọ́ Baitul Hikmah, the first library in the world. Baitul Hikmah, Baghdad ló ti bẹ̀rẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àwọn tó ti kọjá lọ nínú philosophy, àwọn philosophical thought
tí Aristotle àtàwọn míì tí wọ́n jọ wọ́n lọ gbé wá láti ilẹ̀ Róòmù látàwọn countries míì àwọn ìwé wọn tán ti àwọn ideas wọn tó ń kálukú kan ṣàjọ kò tí ì sí nínú ìwé kíkọ sílẹ̀ nígbà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó jọ èmi gbọ́ nǹkan báyìí lẹ́nu Aristotle èyí náà gbọ́ nǹkan báyìí lẹ́nu ọ̀gá rẹ̀ àkọ́kọ́ tí ń tọ́jẹ́ philosopher wọ́n wá bẹ̀rẹ̀ sí translate gbogbo ẹ̀ sédè Lárúbáwá wọ́n translate Quran hadith àwọn wisdom tèdè Lárúbáwá wọ́n translate ẹ̀ sédè Greek ó kálukú bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ra wọn yé ó di a time wọ́n rí pa ní ìdíkà ní printing press à ń fọwọ́ kọ̀wé yìí ò tó nǹkan mọ́ wọ́n lọ jagun kan àwọn China wọ́n wá bá wọn jagun àwọn náà jagun padà wọ́n win ní China lọ́dún náà àwọn tí wọ́n kó lẹ́rú ẹ̀yin tẹ̀ ń bẹ lórí internet ẹ bá mi share lecture yìí 20 times ẹ sì má jẹ́ kó wọn yóò kúrò lórí like and love kọ́mọ́ flag lecture gbogbo ẹni ọba bá a share tó comment tó like and love ọba mi ọ̀dà fẹ́ bò yín títí ayé àwọn tí wọ́n kó lẹ́rú nínú wọn kì í ṣe mùsùlùmí wọ́n láwọn ò lè gba Islam wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀ bá ṣe Islam wọ́n lẹ́yìn mọ̀ bí wọ́n ṣe ń produce paper wọ́n ní bẹ́ẹ̀ ni láyé ẹjọ́ wọ́n á gún igi wọ́n á gànjẹ̀ wọ́n á mìsí kẹ́míkà mọ́ wọ́n á wá fi kíní fúláàtì kan sí lókè àti ìsàlẹ̀ wọ́n á fi máa yọ nǹkan tó jẹ́ pépà jáde pépà yẹn tí kì bí etí erin ni mùsùlùmí wá rí pé kí ló dé táwọn ò lè ṣe printing press instead tán fi ń fọwọ́ kọ ẹja ṣe printing press wọ́n wá dá ọgbọ́n jọ Christian nílẹ̀ Baghdad mùsùlùmí nílẹ̀ Baghdad